Baba Mohbad. Help me tag Naira Marley and help me tag reasonable people. My point today as a sweet Sunday is this. Insta blog, you cannot team up with Iyabo Ojo to be pulling people down. You know you've connived with Iyabo Ojo to pull a lot of people down, which I happen to be one of your victims. Insta blog, you were quite deadly before you were being unveiled. The moment people unveil your face, then you started acting like a professional. Then Gistlover came. Gistlover was this deadly killer, this Gistlover. When Gistlover fell, Gistlover contacted you, and you are working for Gistlover and any perceived enemy of Iyabo Ojo. As you can see my post, we cannot continue worshipping the lazy bastard in this society. It's not going to work. I will not watch any of you pulling down Naira Marley. I don't know Naira Marley. I have never met him, and I don't want to know him. At the same time, kudos to Baba Mohbad for standing up when his son died. Remember the set of the clothes I was selling for 500,000. Remember I brought this clothes out. I told you the price of this one, and I told you a few days ago that I'm going to sew this, and I've sewn it. So I'm rocking it now without makeup. So I'll come back and rock it with makeup. I just want to show you, for some of you or those of you that thought, oh, I want to show you, oruko fele. The bari gown tí mo wọ̀ yìí. Gown tí mo wọ̀ yìí exclusive ni. But ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ show fully. Àwọn aṣọ tí mo ń tà ní 500. Mi ì dẹ̀ ta 500 ni. Ṣẹlẹ̀ stubborn. So ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ show yìí. Ká tó bẹ̀rẹ̀ show Mohbad. Ká tó bẹ̀rẹ̀ show Baba Mohbad. Mo kọ́kọ́ fẹ́ fi nǹkan kan hàn yín ènìyàn. Mo fẹ́ fi nǹkan kan hàn yín. I want to show you some things. Mo fẹ́ kẹ́ wo bí Iyabo Ojo àti àwọn ẹgbẹ́ abaniláyọ̀jẹ́ fi gba donation. Mo fẹ́ kẹ́ wo bọ́n ṣe operate. You know we have a lot of them. Number one, mo dé page, ó dé pé mo dé bẹ̀, wọ́n send ẹ̀ sí mi. Àwọn kan send nǹkan kan sí mi, ìyẹn nǹkan tó pa Mohbad. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan tí team Iyabo Ojo tí wọ́n post as an excuse tí Mohbad fi kú. Ẹ jẹ́ ká wò. Ta ló ready àti rí nǹkan tí ta ló ready àti rí àwọn team Iyabo Ojo. How do you know Victoria Osita? Is an exclusive gown. Tí n bá fi ṣe photo shoot ẹ máa rí. No, má yí lọ bẹ́ẹ̀ yí sí. Ọrùn yẹn ló máa yí. Ọrùn ẹ̀ ní kò yí. So a ti rí nǹkan tí Iyabo Ojo àtàwọn tíìmù ẹ̀ nǹkan tán ló pa Mohbad lélẹ̀. Ẹ jẹ́ fi hàn yín. Mo ń bọ̀. Ẹ wò nǹkan tí Iyabo Ojo àtàwọn tíìmù ẹ̀ sọ pé ó pa Mohbad ni.
ẹ bá mi tag insta blog mo kàn fẹ́ kí insta blog yìí mọ̀ Iyabo Ojo mo fẹ́ kó o mọ̀ pé àwa mọ̀ pé olórí burúkú ẹ̀dá ní ẹ̀wò nǹkan tí Iyabo Ojo àtàwọn tí mo sọ pé ó pa Mohbad rẹ̀ ẹ ti rí àbí nǹkan tó pa Mohbad kọ́ rèé ojú tán sákù yìí ṣé òun kọ́ ló fi òkú Mohbad gba donation. This is how Iyabo Ojo has been bullying people in order to cover her criminal ways. See, ẹjọ́ kí náà sákù bẹ́ẹ̀ ni kí náà sákù ẹ má bínú kí náà sákù bíbá yìí ṣé nǹkan tán sákù mi ní white bá mi pé mi ní white àyàm tí wàá tọpẹ sọ fún abẹ́fẹ́ kó sáré fún wa pẹ̀lú account details wa ká tó bẹ̀rẹ̀ fún today àbí ṣé nǹkan tó pa Mohbad kọ́ rè nǹkan tó pa Sàmí Òkòsò náà rè àbí ọmọ yọ Edoche nǹkan tó pa náà sákù yìí Baba Mohbad, you need to speak up. Mi ní kẹ́ rojọ́ èpè ní kẹ́ wá ṣe anybody tó bá fẹ́ bà ti yín jẹ́ tó fẹ́ parọ́ mọ́ yín interview tẹ́ grant anybody tó bá sọ pé grant interview àti insta blog o àti Iyabo Ojo o àtàwọn tó ń gbèjẹ́ o nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kó ṣẹlẹ̀ sí wọn tọmọtọmọ wọn ṣókí lọ bí oge ẹ má wá rojọ́ jù Baba Mohbad ẹ wo ohun tí Iyabo Ojo àtàwọn tí mo sọ pé ó pa Mohbad rè ojú tán sákù yìí ló ń bá Iyabo Ojo gba donation ẹ ti rí you are pretty jade mo kàn ní ká fi hàn yín ni now ẹ já wò sí mo bọ̀ ẹ wò àwọn nǹkan tó gba donation lọ́wọ́ Mohbad rè ẹ ti rí àwọn kan tó gba donation lọ́wọ́ mo àwọn kan tó fòkú Mohbad gba donation rẹ̀ àwọn kan tó fòkú Mohbad gba donation rẹ̀ Baba Mohbad ẹ ti rí àwọn kan tó fi òkú Mohbad gba donation Baba Mohbad ẹ speak up o mo ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì ká tó máa lọ lẹ́nìí ọmọ olómọ speaker yìí tán ẹ wá bá ń tán ẹ jẹ́ ká tún wo àwọn gúrùpù Iyabo Ojo irú iṣẹ́ wo náà ń ṣe ní orí social media ká tó máa lọ sínú kéèsì ní mi ní wáyé tí Victoria Olisa a tún ti dé o up yeye mẹ́sọ̀ a tún ti dé bí a ṣe ń dé mo ń retí ìkan náà ọmọ ènìyàn wọ́n wá bá mi ṣe speaker yìí èmi ò mọ bí wọ́n ti ń tan speaker tó gbé sẹ́gbẹ̀ẹ́ mi ok mo rí kan ṣe rí gown tí mo wọ̀ yìí Baba exclusive ni gown tí mo wọ̀ yìí tí n bá ẹ lè gbé gown yìí lọ sọ́dọ̀ anybody o but tí n bá máa rán gown tó wà lọ́wọ́ mi yìí gown tó wà lọ́rùn mi tí n bá máa rán màá gba 180 péré ẹ̀rí pé owó kékeré ni tí n bá máa rán 180 simple gown ni o very simple ẹ dúró díjọ́ tí n bá fi ṣe photoshoot kẹ́ ẹ gbé lọ fún àwọn alèrànrú ẹ̀ gangan ṣẹ́rí exclusive design mi yìí ẹ̀yin tẹ́ bá ra léèsì olówó ńlá tẹ́dẹ̀ sì fẹ́ máa rọ́ọ̀kì ẹ̀ ó mọ̀ ẹ̀yin ni design wà fún ẹ ṣe àyàm tí wàá tọ́pẹ́ mi ní white ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin èèyàn mi my hair is looking nice my hair is looking nice or my face is looking nice you see that I'm team natural now I am team natural now ọmọdé ìdá where you dey o tún padà sọ́hun ni ó yá ẹ o ti ń bá mi ṣe I am team natural now.
Eshe Victor Tolisa, I love you. At your age, upon going through so much stress, working, you are still beautiful. Thank you. Yetunde Ibrahim, Eshe Iyabo. Ẹjọ́, mo fẹ́ fi ẹ̀rí kan hàn yín. Ká tó máa lọ sí case bá mi wá carton kan bóyá no carton tó wà ní cabinet. Mo yẹ bóyá ká tó máa lọ mo fẹ́ fi fídíò kan hàn yín sí. Abik 17 ṣẹwà ẹlẹ́nu. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Bá mú face cream mi ẹ bọ̀. Mo ti ń ṣe team natural sin. Ṣé rí gown tí mo wọ̀ yìí? Ẹ ní sùúrù má tó fi ṣe photo shoot. Ẹ gbé lọ fún àwọn tailor yín. Bọ̀tẹ́ mi bá máa ran 180 ní máa gbà. Èmi ni mo sọ mi sọ tọmọ ẹlòmí. 180 lèmi máa èmi mo sọ. Ẹ rí pé owó mi cheap. Tí n bá dẹ̀ máa ran ọ̀dọ̀ mi lẹ ti máa raṣọ. Tẹ́ bá raṣọ lọ́dọ̀ mi ní ran. This sherry style tí mo wọ̀ yìí gbé pa ẹ̀ ní ìsìlẹ̀. Àwọn tó bá ra lace ńlá. Ó ti yín. Ta fẹ́ fi ṣe bí 2 in 1. Ó ti yín. The cloth is luxury, abi. Shebi this is the cloth. Shebi this is the cloth. The cloth I've been selling for you for 500,000 is the cloth. This 1, 2, this is the cloth. This is the lemon. This is the lemon. This is the purple. And this is the grey with touch of tango pink. Is the cloth I've been selling for you since. Everything here is 500,000. The pink lace is given away. There is difference between your lace and your tailor. Tailoring is very, very important. If I'm sewing one, I'm collecting 180. If I'm sewing one, I'm collecting 180. But this is the clothes I've been sending 6 for 500,000 for you, including Ankara making 6. Trying to send you DM, but mo fẹ́ pe àkíyèsí brother mi kan. Brother mi yẹn máa ń kọrin. Gbogbo àwọn èèyàn tí ń pè mí ní ìyá ẹ̀. The grey is how much? You want to buy one? If you want to buy one, is 150. If you are buying everything, I'm giving you for 500,000. If you are buying everything, 500,000. This one I'm wearing is 1.5 million. This one is 1.5 million. See, it's old stock. That's why I'm selling it cheap. See, all this thing you are seeing, the new stock is 1.5 per 5 yards. This is 1.5, and it's the same thing with this. Shall you see? It's the same thing with this. The new stock of all these clothes is 1.5, but these are old stocks. These are old stocks. I told you guys, this is 1.5 last. The new stock of all this is 1.5 million. But they are old stock. Wọ́n ti pẹ́. So, mo kàn fẹ́ kí n lè bá display àwọn aṣọ mi. Because ayelujara àmì ò fàṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, they are expensive category. They are not cheap. I'm just selling it because a lot of you, some of you don't even know much about fabrics. Shey you understand? You don't know much about fabrics. This one I'm wearing is 1.5. This is new stock. The same pattern, the same thing, the same stone. Yàtọ̀ ni pé stone àwọn eléyìí tí ń fall off. The same thing. Me ni purọ́ fún yín. This one I'm wearing is 1.5. If you are buying the new one from me, is 1.5 million naira. Why I'm selling everything? Gbogbo eléyìí sí. Is eléyìí náà tẹ́ bá fẹ́ ra new one is 1.5. This one 1.5, 1.5, 1.5. Everything per one. So I'm selling it. I told you, mo gbé jáde fún yín. Mo ní mo máa rán ní 1.5 yẹn.
ṣé yo mo sọ fún yín òun lélẹ̀ everything tẹ́ ń wo ẹ jẹ́ kí n ná fún yín kẹ́ wò ẹ wo etí ẹ ẹ wo etí ẹ ṣé kankan náà ni àbí kankan náà kọ́ ṣé kankan náà ni àbí kankan náà kọ́ ṣé ti rí this is 1.5 million and I'm selling 5 of this for 500,000. Ṣé you see? Ṣé you see? God bless you, Victoria, Olisa. Ẹ bá mi tọ́jú ẹ̀ dọ̀la tó bá ti dọ̀la kẹ́ bá mi ṣe. Ṣé you see? Jẹ́ pé the same thing. So ẹ má rò because ó ti pẹ́ ẹ wò ẹ̀rí stones ẹ̀ ti ń fall off. Torí ẹ̀ ni mo ṣe ń tà ní. I sell if you want to buy one it's 150. See this is the lemon. In fact, tí lemon ìbá kú tí ó bá kú I'm not selling this lemon. I want to show this. Shey you see that it's the same thing. Shey you see. Shey you see. Mo ko tí mo ṣe. So for those of you tẹ́ bá ra ṣe mọ̀ pé aṣẹ́wó lélẹ̀. Aṣẹ́wó. Ẹ má rò pé mo ń ta cheap cheap o. Mo ń ta cheap cheap bá mi gbà. Mo fẹ́ràn ilé. So no pay them fẹ́ràn ilé. Mo ń ta cheap cheap because mo fẹ́ restock. Ẹ ti rí. Ẹ ti rí. Ṣé ti rí. So this one, the new stock is 1.5 as well. All these clothes, this one, all these clothes, the new stock is 1.5. This one does not lose stone because this one comes with pearl. But the new stock is 1.5 million, the same thing. So kema ro pe ya, iye mention, tẹ́ bá ẹ rí pé ó stock ni, ten go tẹ́ bá rí pé ó stock, torí pé ó jẹ́ ó stock. Ni mo ṣe ń tà. Ni mo ṣe ń tà ní ibi tí mo ń tà. So ẹ rí pé they are not regular cloth tẹ́lẹ̀ bá pàdé bẹ́yẹn àwọn tó bá mú aṣọ ló ń rà ẹ̀yà fún mi kò yọ lẹ́mọ̀ yẹn fi mí ìdíkò lẹ́mọ̀ yẹn. So kan tí mo fẹ́ fi hàn ilé kan where is my phone? 1, 2, 3, 4, 5. Mo ma fi létí kò sí jẹ́ 500,000. Ó jẹ́ 500,000. Class captain Lizzy Warriors. Ó mà nà bọ̀. Ẹ máa rí tí n bá fi ṣe photo shoot. Thank God I made to this class evening. Welcome. Má bẹ̀rẹ̀ dé. Ṣé mo ti wọ̀? Mo fẹ́ ní kò lọ mú kò fi tẹ̀lé sí ẹ̀ náà. Sunday to Sunday. So mo mọ nǹkan tí mo ń ṣe o. This ẹ bá rí má fi photo shoot ẹ máa rí. If I'm sewing this on stony fabric it's 250. If your fabric doesn't come with stone it's 180. Ẹ bá ra aṣọ oní 100,000 tí bá fẹ́ ràn fún is 180 ní máa gbà. Àwọn 180 ní máa gbà àwọn for sewing. Okay lọ́rùn lọ́dọ̀ tailor yín. Àwọn tailor irú ẹ̀gbọ́n ṣe bí irú ti Lizzy gangan ẹ lọ́rùn níbẹ̀. One, this is 500,000. 1, 2, 3, 4, 5, 6. 500,000. 500,000. Can you send it to UK? Even if you stay in Afghanistan, I will send it. If you stay in Afghanistan, I will send it. If you stay in Afghanistan. To help Afghanistan, mi ò bá send it. Ẹ má kí mi mọ́. Are you rushing to front? Can you, I send to anywhere. Account details one here, phone number one here. So another thing, Baba Mo, brother mi kan ti pè mí lẹ́ẹ̀kan pé ṣé mo ń bínú sí yín. Baba Mohbad, brother mi kan pè mí lẹ́ẹ̀kan pé ṣé mo ń bínú sí yín. Èmi àti Z mama, sister mi àti jọ sọ̀rọ̀ yín. Mi ò bínú sí yín Baba Mohbad. Mi ò bínú sí yín. Gbogbo ibi tó yẹ kẹ́ ti ráàánú gbà ní Iyabo Ojo ti bá titi yín jẹ́. Gbogbo ibi tó yẹ kẹ́ ti ráàánú gbà pátápátá
wá bá mi ó ti yẹn tí Iyabo Ojo bá post anything against me ẹ má jẹ́ kó ròyìn lójú, ẹ má ṣe show tó gùn, ẹ kọ go straight to the point, say your own side of the story. Ẹ̀yin náà ṣàrí pé ọpẹ́lọpẹ́ show tẹ̀ as in bẹ́ ṣe ń speak up òun ló gbà yín lẹ̀ lọ́wọ́ Iyabo Ojo. Gbogbo àwọn ibi tó yẹ kẹ́ tí lóore gbà Iyabo Ojo ti bá tara ẹ̀ jẹ́ láì ṣe títí yín. Ó ti yé yín kíní tí Insta blog yìí post lẹ́yìn rẹ̀ Iyabo Ojo is about to play another trick on you. Baba Mohbad, the first time Insta blog posted that video, I mean that video tó post lẹ́yìn tó fi parọ́ mọ́ yín tó bá jẹ́ pé speak up ni ẹ̀ bá rí àánú gbà. Àwọn ayé ò bá dúró sọ́rùn wọn nígbà tó sọ wípé ẹ lọ tètè bẹ́rí ọmọ yín. But Iyabo Ojo purposely peddling those stories against you for people to hate you and for people not to trust you. It's a way of Iyabo Ojo neutralizing criminal cases. Yeah, this one is Ankara. This one is free. I'm giving this one free. Ó ti yín Baba Mohbad. Mi ò hate yín. Mo sọ fún yín nǹkan tí mo ṣe like yín. Mo sọ fún yín ẹ jẹ́ kí n tún sọ lẹ́nu ibi tí mo ṣe like yín. Màmá tó bí mi. Màmá mi ó jẹ̀yà kan lórí mi. Baba Mohbad, iṣẹ́ tẹ́ ṣe fún Mohbad, obìnrin ló máa ń ṣe fọ́mọ. Ọkùnrin ò kì í ṣe fọ́mọ. Iṣẹ́ tẹ́ ṣe fún bàbá, iṣẹ́ tẹ́ ṣe fún Mohbad, Baba Mohbad. Olórí burúkú abiyamọ ló máa hate yín. Ọjọ́ tí Iyabo Ojo ti fẹnu àtẹ́lù yín níwájú Iyabo Ojo àti ìjọ tí ó máa kó òun nìkan nù sáré, ọjọ́ ẹni Iyabo Ojo ti jẹ ní àná. Lọ́jọ́ tí Iyabo Ojo tó pè yín ní bastard father. Ṣé mọ̀ pé níwájú Ọlọ́run ló ti pè yín ní bastard father? Kì í ṣe níwájú èèyàn, because a lot of people did not know the secret. Ọjọ́ tí Iyabo Ojo ti pè yín ní bastard father, ọjọ́ yẹn ni Iyabo Ojo ti ṣubú. Am I making sense? Baba Mohbad, ó ṣẹ̀ sẹ́yìn. Nǹkan tí Iyabo Ojo ṣe fún, ó ṣe fún ìyá tó bí mi lọ́mọ. Ṣé mo mọ̀ Iyabo Ojo rí? No. Ṣé mi ni mo kọ́kọ́ wá fún Iyabo Ojo? No. Ṣé mo ṣẹ̀ Iyabo Ojo? No. Baba Mohbad, ṣé bí Iyabo Ojo gbọ́mọ yín travel, òun àtàlẹ́ ẹ̀ òun ò jẹ́wọ́. Ẹ tún wá ń tira kẹfẹ́ mọ́kú tó pọ̀ mọ́ yín. Iyabo Ojo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní báyìí lórúkọ jẹ́. Kí ló fi yàtọ̀ sí Iyabo Ojo tó lè bìnrin bèmí láàrin ìdùnmọ́ta? Gbogbo orúkọ tí Iyabo Ojo ti pè mí, ìyá mi àtàwọn ọmọ mi ló ń pè lórúkọ yẹn. Ibikíbi tí ìyá mi bá wà, ibikíbi tí ìyá mi bá wà, mo mọ̀ pé ìyá mi ò ní ṣàdúrà fún Iyabo Ojo. Ìyá tó bí èmi kò lè ṣàdúrà fún Iyabo Ojo. A lot of people wọn ò lè ṣàdúrà fún Iyabo Ojo. Àwọn òbí wọn ò lè ṣàdúrà fún Iyabo Ojo. Òun ló fi jẹ́ wípé if they come for me, I will go for their children and their parents too. Ìyá ò jìyà lọ, ọmọ òjò ọmọ bẹ. Baba Mohbad, mo wo ìtàn yín, mo wo ìtàn ìgbésí ayé mọ́mì mi. Àwọn abiyamọ tó ń fi àkísà tọ́ ọmọ kọ́mọ́lé là. Bẹ́ẹ̀ ṣe rọ́jú tẹ́ ẹ rán ọmọ yín ní pólì. Bí màmá mi ṣe rọ́jú tó forí rọ nìyẹn. Bó tiẹ̀ ti lè jẹ́ pé mo já lákẹ́kanjú ọmọ tó jẹ́ wípé láti primary school mi ni mo ti máa ń dá owó school fees mi. Ta ló kọ́ mi bó ṣe ń dáwọ́ school fees mọ́mì mi ni? Màmá mi ló gbà mí láyè kí n máa kiri ọjà tẹ̀lé òun. Bí Mohbad bó ṣe ń tẹ̀lé yín jọ kan àpótí tẹjọ́ ń kan bench, bí mo ṣe ń tẹ̀lé màmá mi kiri ọjà nìyẹn. Baba Mohbad, your position in my heart is bigger than what you can imagine. You don't understand? Your space, Baba Mohbad, your space
in my heart. Mo sọ̀rọ̀ kan mo ní pé mo mọ nǹkan tí mo lè sọ. Pé tí n bá ṣe show fún yín pé mi ní ṣe jẹyọ kan lọ. Mo mọ nǹkan tí mo sọ Baba Mohbad. Ẹ jẹ̀bi Baba Mohbad. Ẹ jẹ̀bi kí ló dé tẹ́ ṣe lówó lọ́wọ́. Ẹ jẹ̀bi abẹ́ jẹ̀bi. Ṣé tó bá pẹ́ lówó lọ́wọ́ ni? Ṣé Mohbad máa lọ bọ́ sọ́wọ́ àwọn Iyabo Ojo? Àmọ́ ta la wá tá máa sọ pé kí ló tẹ́ ṣe lówó lọ́wọ́? Kí ló dé tí ìyá tèmi náà ò ṣe lówó lọ́wọ́? Baba Mohbad, kí ló dé tí ìyá tèmi náà ò ṣe lówó lọ́wọ́? Gbogbo nǹkan tèmi náà ń go through lórí bíbá yìí tí ìyá mi bá lówó lọ́wọ́ mi. Ṣé mo pé tí ìyá mi náà ti make àwọn connections kankan. Though alhamdulillah ìyá mi ò lówó lọ́wọ́, but ìyá mi ó ní Ọlọ́run. Torí èmi ọmọ ẹ̀ ìbú owó ni mí. Tó bá jẹ́ ti connection, ìbú connection ni mí. Tó bá pé kéèyàn lẹ́nu ń bẹ̀, ìbú kéèyàn lẹ́nu ń bẹ̀ ni mí. Baba Mohbad, mo wish kí Mohbad wà láyé. Mo wish tó pé ọmọ yẹn ò tí kú. Ẹ wà láyé. Ọmọ yín lọ yan àwọn ìyá mi. Wọ́n gba salary. Àwa náà ti ṣerú mistake yẹn rí. A ti ṣe àwọn mistakes yẹn. Baba Mohbad, mo fẹ́ kẹ́ mọ̀ wípé mi ò tẹ̀lé yín torí social media. Èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé mi kì í jẹ́ kí emotions mi kọ́ ló ń direct mi o. Mo máa ń di òtítọ́ mú. Tẹ́ bá wo àwọn ọ̀pọ̀lọpọ̀ blackmailers lórí cyberspace yìí, ẹ rí pé wọn ò ní lárí, wọn ò lè ní lárí torí emotions ló máa ń darí wọn. Me, I used to face the facts. I am not moved by emotions. And money don't move me. What's your so many things. Baba Mohbad. So many things. But at the same time, agbawa búra tèmi ò bá ṣe rí. Gbogbo nǹkan tí mo fẹ́ fi bínú sí yín pátápátá. Èwo nínú ẹ̀ lọmọ yín finú hàn yín. But gẹ́gẹ́ bí abiyamọ, mo lè blame me for so many things. Because Mohbad ò sí láyé mọ́. But mi ní blame yín. Màá dúró. Tẹ́ bá rántí nígbà táwọn kan padà lẹ́yìn tán bẹ̀rẹ̀ sí ní bú yín. Mi ò padà. Gbogbo weapon tọ́lọ́ fi dojú Iyabo Ojo bolẹ̀. Èmi ni mo kọ́kọ́ predict ẹ̀. Èmi ni mo kọ́kọ́ predict ẹ̀. Gbogbo weapons pátápátá tí Iyabo Ojo fi ṣubú. Iyabo Ojo báyé family yẹn jẹ́. Ṣé rí gbogbo nǹkan tí Iyabo Ojo ṣe fún yín Baba Mohbad? Àwa tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lélẹ̀. Àmọ́ ńgbà tí mò ń sọ̀rọ̀ ńgbà yẹn. Lizzy ti lè jaju, Lizzy ti lè sọ̀rọ̀ jù Baba Mohbad. Kẹ́ lè bá mọ̀ bí Iyabo Ojo ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó train. Ẹ jẹ́ kí n gbá another video yìí wá fún yín. Èyí Táyọ̀, congratulations. Mo rí nǹkan kan. Mo ṣàrí tán mark orúkọ ń bì kan. Congratulations èyí Táyọ̀. Then Ṣógbẹ̀san, happy birthday. The show is so the fear. I want to change 500,000. Going. So, ẹ jẹ́ kí n fele hàn yín again. Lára iṣẹ́ tí Iyabo Ojo ń ṣe lélẹ̀. Ẹ jẹ́ n fele hàn yín. Mo fẹ́ kẹ́ wo kíní. Mo fẹ́ kẹ́ wo ele. Ṣé ti ready? Mo fẹ́ kẹ́ wo ẹ̀ sí Iyabo Ojo àtàwọn olórí burúkú tán jọ ń kóra wọn kiri. Hold on. Mo fẹ́ kẹ́ wo ẹ̀sìn Iyabo Ojo. Ẹ má gbàgbé pé Iyabo Ojo ti lọ bẹ̀rẹ̀ donation lọ́dọ̀ Dorcas. Ṣé rántí ká tó expose Iyabo Ojo. Ṣé rántí kó lọ bẹ̀rẹ̀ donation lọ́dọ̀ Dorcas. I expose wa sálọ. Kẹ́ lè bá rí bí ìgbésí ayé Iyabo Ojo ṣe rí. Ṣé rí fídíò tí mo fẹ́ play. Tó bá tẹ̀ jẹ́ pé irọ́ là ń pa látẹ̀yìnwá. Tó bá pé irọ́ là ń pa látẹ̀yìnwá. Mo fẹ́ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. That is just an eye opener. Yes, Aminat Kabiru. Ṣé ti ready? Ṣé rí tí bá ti ń play video yìí? Mo fẹ́ kẹ́ máa fún mi ní comment.
tẹ́ bá comment, tẹ́ bá share show ó dọ̀la nìyẹn. Tẹ́ bá ti share show tẹ́ dẹ̀ comment ó dọ̀la nìyẹn. Mo fẹ́ play video kan nísìn. Mo fẹ́ play video. Mo fẹ́ play video yìí. Video yìí question kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé torí donation Iyabo Ojo àtàwọn onítíátà tó kù ló ṣe ń ba yí àwọn èèyàn jẹ́? Àbí nítorí nǹkan mìíràn? Ẹ wo video yìí. Bá bọ̀dọ̀ náà tó máa sọ pé àgbàlá bí fún yín. Ẹ fún wa lówó máa gbà, ẹ fún mi máa gbà. Gbogbo ẹ lọ́wọ́ kólókù mo struggle ní mi. Ẹ fún mi kó tó wá dà máa fún ti máa gbà. Wọ́n ní mo wá gbà, kí náà wá ní mo wá gbà ẹ̀ náà, wọ́n ní mo wá gbà donation. Ẹ fún mi wá gbà donation. On the donation now. Ilé donation náà lẹ wà. December to we donate for a living. Donation we donate for a living. Ẹ má worry. Iṣẹ́ mi wọ́n ká wọlé wá ibi ká ti donate for a living lẹ́wà. Ẹ má worry. Ẹ tó bá fẹ́ support wọn, ẹ support wọn, ẹ jẹ́ gba donation yẹn. Donation na water. Ṣé rí pé Iyabo Ojo àtàwọn olórí burúkú yìí ó nídìí àti ṣe wọ́n. Ó nídìí àti ṣe wọ́n kan tó fi ẹ́ ṣe sacrifice torí pé wọ́n fẹ́ gba donation. I purposely expose this. This is how Iyabo Ojo and this unfortunate set of people, this is how they've been operating for a very long time. Because they torture you guys emotionally. Iyabo Ojo bought lies. She sold it to you guys. And because of emotions, ẹ̀yin náà máa ń dáwó. Ẹ bá wa béèrè pé láti ìgbésí ayé wọn kí náà fi ṣe. Ṣé bí Lizzy Anjorin bó ṣe lówó títí ẹ̀ lélẹ̀? Ẹ̀yin tẹ́ ń wò mí, ṣé bẹ́ẹ̀ ṣe lówó tiyín rè? Ṣé dandan ni kí Iyabo Ojo àtàwọn onítíátà kan bá yí ẹni tó ń ṣiṣẹ́ jẹ́ nítorí donations? Ẹ wo àwọn glorified nuisance tẹ́ ẹ sọ di star. Ẹ wo àwọn glorified blackmailers tẹ́ ẹ sọ di star. Ẹ wo àwọn unfortunate lazy bastard tẹ́ ẹ sọ di stars. Ẹ fún wọn lórúkọ tán. Wọ́n wá fi position wọn, wọ́n wá fi ń ba yí àwọn ọmọ yín, àwọn èyí tó ní ọpọlọ àti ṣiṣẹ́ àtàwọn èyí tó ní strength àti ṣiṣẹ́. Wọ́n ti lọ látẹ̀ṣì. Ẹwẹ̀ sí tán mú bọ̀. Ẹ má jẹ́ ká run things through emotions. Emotions ló bà gbogbo ẹ̀ jẹ́ débi tá wà lẹ́nu. Nítorí pọ́n fẹ́ tọrọ bára. Nítorí pé Iyabo Ojo fẹ́ gba bára. Tán bá sọ̀rọ̀ tán sí wọ́n ní mo tọrọ bára. Ẹ bá mi béèrè pé kí ló wá tọrọ ń bí. Tó bá tiẹ̀ jẹ́ pé irọ́ ni Lizzy ń pamọ́ wọn látànà. Ṣé mọ̀ pé very dark man ò tí ì tú àṣírí Iyabo Ojo tí mo ti ń pariwo irọ́ náà ń pa torí donation ní irọ́ náà ń pa. Àbí very dark man ti gbé WhatsApp síta. Tó bá tiẹ̀ jẹ́ pé irọ́ la pa lánàá, ẹ bá mi béèrè. Ẹ bá mi béèrè wípé ṣé dandan ni kán wá fún Lizzy? Ṣé dandan ni kán sọ̀rọ̀ Lizzy? Má ti torí pé ó jẹ́ Lizzy lẹ́nu. Ṣé orí ìwà tó ń wù yìí orí cyberspace náà ti ń wù? Àwọn ọmọ yín wò ó, àwọn ẹbí yín wò ó, àwọn ará yín wò ó. Ó ti di pé tán bá fẹ́ tọrọ donation, wọ́n wá wá èyí tó níṣẹ́ lọ́wọ́, èyí tó lákíkanjú, wọ́n wá fi emotions, wọ́n fẹ́ parọ́ mọ́ nítorí pé wọ́n fẹ́ tọrọ bára. Ẹ jẹ́ kí n replay fídíò yẹn. Ṣé mọ̀ wípé àwọn pípù yìí wọ́n lè tọrọ bára? Ṣé àwọn pé ìgbà tẹ́lẹ̀ wá fún mi, òun àti Lọ́lá Fádúrì ọjọ́ kejì wọ́n wá post fíìmù thinking pé àwọn èèyàn hate Lizzy, wọ́n wá bá àwọn wo movie àwọn. Wọ́n ti gbàgbé pé bèbí ti ṣẹ́jú. Jẹ́jẹ́ ni Lizzy jókòó. Eléyìí nsìn òun àti Lọ́lá Fádúrì wọ́n wá parọ́ mọ́ mi lójú gbogbo yín láì ṣe pé mo sọ̀rọ̀ wọn láì dá o. Nítorí pé wọ́n fẹ́ ta movie, wọ́n wá parọ́ mọ́ mi. Ńgbà tó di ọjọ́ kejì, ọjọ́ tó wá parọ́ mọ́ mi,
ẹ má gbàgbé wípé òun ló post ẹ̀ sórí page rẹ̀ o Ronke Oṣòdòkè ló post ẹ̀ sórí page rẹ̀ wọ́n wá rí èrò wọ́n wá release fíìmù lọ́jọ́ kejì ẹ bá mi bì lọ́wọ́ Ronke Oṣòdòkè pé lẹ́yìn ìgbà tí wà tí Lọlá Fádùrẹ̀ parọ́ mọ́ Lizzy Anjorin tán ṣé bó ti post fíìmù kí ló dé tó tún ṣe wá ń throw tantrums sí Lizzy Anjorin torí kó fẹ́ gba donation ení ṣe iṣẹ́ ọwọ́ òtó ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí ló dé tí wọn náà ṣe lè ṣiṣẹ́ bí Lizzy Anjorin lálákọ̀ọ́kọ́ tó bá ń sọ wípé lórí cyberspace yìí èèyàn kan ní bàbá láyé àwọn Iyabo Ojo ló ń dòdòkúdò kiri o kò tí ì sí bàbá lákùbá bá anybody tó lè jáde pé èmi ni mo ràn Lizzy Anjorin lọ́wọ́ èmi ni mo ṣí ṣọ́ọ̀bù fún Lizzy o kò tí ẹni tó bá wà kó jáde arìn má ṣanwó receipt ni mí ẹni tó bá wà tó bá mọ̀ pé ó dá mi lókun òjò jáde o mo challenge anybody ẹ má gbàgbé pé láti ìgbà tí mo ti ń tẹ̀lé màmá mi lọ fún ẹsẹ̀ ní my 12 láti ìgbà tí mo ti ń kiri àmàlà inú òfin ọ̀la yẹn ni mo fi rán ra mi ní school single-handedly tí ò sẹ́bí tí ò sára inú òfin ọ̀la yẹn mo fi lọ college mo fi lọ poli mo fi lọ sí university láì bá yí anybody jẹ inú òfin ọ̀la yẹn ìgbìyànjú ló gbé mi wọ film industry o ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn pípù yìí pé kán fún wa léèyàn kan tí Lizzy Anjorin bá tiẹ̀ jẹ́ torí pé Lizzy fẹ́ release fíìmù àbí nítorí Lizzy ó fẹ́ ta ọjà ẹ jẹ́ kí n tún fídíò yẹn gbé wá kẹ́ ẹ wo iṣẹ́ tí Iyabo Ojo àtàwọn onítíátà tẹ́ ẹ fọwọ́ ara yín oògùn yín tẹ́ ẹ fi sọdọ lókìkí àmọ́ tí Ọlọ́run ò yọ̀ǹda oríire fún wọn ẹ má gbàgbé pé kéèsì Mohbad Iyabo Ojo empower rẹ̀ pẹ̀lú àwọn tẹ́ ń wo fíìmù wọn tẹ́ ẹ pè ní tíátà wọ́n jọ yanjú Mohbad ni o wọ́n jọ yanjú Naira Marley ni o ẹ rí pé ẹni tí Iyabo Ojo bá fẹ́ gbé ṣubú àwọn onítíátà tẹ́yìn sọdèèyàn láyé Iyabo Ojo máa kọ́kọ́ pè pé kó wá tìmọ̀ pẹ̀lú òun láti já ògo ilẹ̀ Yorùbá bọ́ ẹ jẹ́ kí n gbé fídíò yẹn sẹ́yìn kẹwò. kúlókù mo struggle ní mi ẹ fún mi kó tó wá náà máa bọ̀. ó láyé ẹ̀dá ọ̀dọ́ náà tó tó máa sọ pé àbálá tó tún yín. ẹ fún wa lówó máa gbà ẹ fún mi máa gbà gbogbo ẹ lọ. ẹ má gbàgbé pé bọ́n ṣe play trick lélẹ́yìn ní 2018 bọ́n ṣe play trick rèé tí Lọlá Fádùrẹ̀ text mi wípé ṣé mo rántí aburú tó ṣe fún mi nígbà tí a wá sí New York àwọn ò lè ṣiṣẹ́ iṣẹ́ kan ṣoṣo tán gùdù nínú ẹ̀ òun ni kàn bá yí ẹni tí ó ń ṣiṣẹ́ takuntakun gbogbo yín tẹ̀ ń wò mí ta ni ò ní bùkátà tí ta ni ò ní ìdí owó ṣé nítorí mi ò lè tọrọ bárà ṣé nítorí wo ò lè tọrọ bárà nítorí pa àti ní discipline àti wò pé kàkà káwa tọrọ bárà àṣìṣẹ́ làárọ̀ àṣìṣẹ́ lọ́sàn-án àṣìṣẹ́ lálẹ́ the same thing the same game ẹ máa wo bí Iyabo Ojo ṣe ń gbé bọ̀ Iyabo Ojo wò wípé òun ti gbọ́ ọmọ afẹ́ òun 2019 wà kò work kóun tún gbé 2018 yìí wá ẹ̀yin èèyàn mi téèyàn bá tiẹ̀ máa tọrọ bárà ṣọ́nà téèyàn fi ń tọrọ bárà rẹ̀ nígbà táwa ń ṣiṣẹ́ kí làwọn eléyìí ń ṣe ẹ wò àwọn tí Yorùbá pawọ́pọ̀ sọdẹ èèyàn láì ṣẹ̀wọ̀n láì rò wọ́n ẹgbọ́n nǹkan tó sọ ṣá ó ní Lizzy ò ṣẹ̀ mí rí o Lizzy ò sọ̀rọ̀ mi láì dá o Lizzy ò ṣèkà fún mi rí o kan tó wọn àti Lọlá Fádùrẹ̀ jọ sọ nìyẹn Naira Marley fan page lè jẹ́ Iyabo ni mi trust Naira Marley fan page jẹ́ Iyabo ṣe bẹ́ẹ̀ gbọ́ Lizzy ò bú mi rí o Lizzy ò sọ̀rọ̀ mi láì darí o àwọn méjèèjì ni o òun àti Lọlá Fádùrẹ̀ náà jọ sọ o Lizzy ò bá wọn jẹ́ rí o Lizzy ò sọ̀rọ̀ àwọn láì darí o ẹ má gbàgbé pé èmi àti Gistlover a máa ń sọ̀rọ̀ dáadáa tó bá jẹ́ pé mo ti sọ̀rọ̀ àwọn pípù láì darí Gistlover máa ti mọ̀ jẹ́ àti sẹ́ndẹ̀ sí wọn àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ torí pé àwọn fẹ́ gbé fíìmù jáde lọ́la bẹ́ẹ̀ báwọn dẹ̀ ṣe máa ń hùwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé táwọn bá ti wá bú Lizzy ẹ̀yin èèyàn máa lọ wo fíìmù àwọn ẹ̀dẹ̀ máa dáwó fáwọn nǹkan tó ń mì nìyẹn o the last time tó wọn àti Lọlá Fádùrẹ̀ wà nǹkan tó ń mì nìyẹn before you donate to these people think twice kí ló paná fún
Okay, bóyá rò pé everybody ti jáde lọ́ba kó tó paná. Ẹ gbọ́ mi, mo fẹ́ kẹ́ ẹ tún wo, ẹ̀yin lẹ máa jọ́ọ̀jì o. Kó tó dá owó fún wọn, bá wa béèrè pé kí náà fàárọ̀ ọjọ́ wọn ṣe nílé ọkọ wọn, láàrin ẹbí, láàrin ará, láàrin ojúlùmọ̀, kí ni wọ́n fi àárọ̀ ọjọ́ gbogbo wọn ṣe látorí Iyabo Ojo àti àwọn donation group Iyabo Ojo. Ẹ bá mi béèrè gbogbo àwọn tó wá ń parọ́ mọ̀yànra emotions fi gba bára yìí láàrin èmi àti yín, gbogbo wọn náà ní orí ọ̀fẹ́ ju ẹ̀yin tẹ̀ ń donate lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti pàdé governor, ọ̀pọ̀lọpọ̀ wọn ti pàdé senator, ọ̀pọ̀lọpọ̀ wọn ti pàdé àwọn big business men and women, ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí owó gidi rí. Bọ̀ àwọn ọ̀ṣẹ̀dá gbowó ná tán tó bá tán àtọrọ mi. I just want to expose how Iyabo Ojo. Ẹ má gbàgbé pé eléyìí tó ń sọ̀rọ̀ yìí, òun àtàwọn dọ̀kásì jọ wà báyìí. Gbogbo ìgbà tí dọ̀kásì ń ṣọdún èpè, gbogbo wọn ló lọ ń kọ́mẹ́ǹtì ńbẹ̀. Ẹ jẹ́ ká tuntun gbọ́n, ẹ jẹ́ ká wo bí Iyabo Ojo ṣe operate láti buy emotions. Ẹ wá wo irú ìwà burúkú báyìí tí Iyabo Ojo wù fún Mohbad, tí Mohbad ò rí èèyàn bá sọ̀rọ̀ ara ẹ̀ títí tẹ́lẹ̀ mi fi gbà. Ìwà tó ń wù yìí kí ló fi yàtọ̀ síwà tí mánéjà Mohbad, mánéjà Davido wá wù lọ́dọ̀ Iyabo. Ẹ jẹ́ ká jọ gbọ́, ẹ jẹ́ ká jọ wo bọ́n ṣe máa operate. Òun lè yá pé jẹ́jẹ́ wa la jókòó. tó fún un lówó láyé ẹ̀ bá bọ̀dọ̀ náà tó máa sọ pé àwa la bí fún un. Ẹ fún wa lówó máa gbà, ẹ fún ni máa gbà. Ṣé gbọ́ àwọn ò bá tún ní kán fún wọn lówó. Ṣé bí tí society bá fún yàn, èèyàn máa ń give society back ni. Ta ló fẹ́ bá mi sọ fún Iyabo Ojo àti group of babia ńlá pé tí society bá sọ ẹ́ dolórúkọ olókìkí, kó o fò kìkí ẹ kó o fi ṣiṣẹ́ bí ẹni tí ò ní jí lọ́jọ́ kejì, kó o dẹ̀ padà sí society, kó o bẹ̀rẹ̀ sí ní bless society. Even if you don't have much money, simple money, owó kékèké, it goes a long way. Mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́, mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́. tó fún un lówó láyé ẹ̀ bá bọ̀dọ̀ náà tó máa sọ pé àwa la bí fún un. Ẹ fún wa lówó. Ẹ fúnra lẹ́gbẹ̀ẹ́. So nítorí donation ni wo àti Lọlá Fádúrì jọ wá pààrọ̀ mọ́ mi, àbí nítorí pé o ti rò pé fíìmù ẹ máa tà. A máa ti gbọ́n ní Nàìjíríà, power máa ti change hand, ojú gbogbo wa máa ti la. Ṣé gbogbo ìṣẹ̀dá tó rí bí Lizzy ṣe ń ṣiṣẹ́, bógun yẹn ṣe pọ̀ tó, bí ogun yẹn ṣe pọ̀ tó, Lizzy Anjorin is a definition of òwe Yorùbá kan. Ẹni tó bá gba òwe Yorùbá yẹn máa fún ní 500,000 naira. Lizzy Anjorin is a definition of one Yorùbá proverb. Ẹni tó bá gbà máa fún ní 500,000. Ó yá máa ka 50. Tẹ́ ẹ bá rí táìpù tán, tẹ́ ẹ bá rí táìpù tán, ó yá 1, ó yá bá mi kà 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 50. Ẹ gbà. I'll call back. Ẹ gbà. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ gbà. Láàárín ìgbàgó ni màrìwò tí ń ṣẹ̀ṣọ́. Lizzy Anjorin is a definition of láàárín ìgbàgó ni màrìwò tí ń ṣẹ̀ṣọ́. Bó ṣe le tó
bó ṣe le tó, bí ogun yẹn ṣe le tó, bí blackmailing yẹn ṣe le tó, bí bullying yẹn ṣe le tó, bí physical stalking, cyber stalking, police case, court case, DSS, EFCC, gbogbo ẹ̀ bó ṣe le tó. Ẹ bá mi béèrè lọ́wọ́ eléyìí, ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀, ẹ bí pé ogun kí ló jà tí ò lè fi túra ká kó ṣiṣẹ́ di Lizzy Anjorin. Ẹ bá mi béèrè lọ́wọ́ Iyabo Ojo, ẹni Iyabo Ojo ogun wo ló kọlù ẹ tó ò lè túra ká kó túra ká báyìí kó ṣiṣẹ́. Abẹ́ gbọ́ nínú ìwé ìtàn pé Lizzy Anjorin ń do gọ́vnà. Ẹ gbọ́ nínú ìwé ìtàn pé wọ́n fi báàgì gbowó wá fún Lizzy Anjorin látòṣòdì. Gbogbo owó táwọn Iyabo Ojo gbà lọ́wọ́ àwọn olóṣèlú kí ná fowó yẹn ṣe. Ẹ bá mi bi wọ́n pé ogun wo ló lè jà wọ́n. Gbogbo wa la mọ̀ Lizzy o. Kò ń ṣe ọkùnrin kan, kò kí ń ṣe olókìkí, kò kí ń ṣe olóṣèlú kankan ló sọ Lizzy dèèyàn o. Lizzy ń ṣiṣẹ́ láàárọ̀, lọ́sàn-án, lálẹ́. Lizzy mind the business. Ẹ bá mi bi wọ́n, ẹ bá ń bi wọ́n. Ṣé ẹ mọ̀ pé ní 2019 tẹ́ bá rántí, 2018 ńgbà tẹ́ ẹ dáwó tán wá kúrò mọ́ Lizzy tẹ́ ẹ dáwó tán. Àwọn náà wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ kírìmù. Ẹ bèrè pé ibo náà bá ṣe kírìmù yẹn dé. Àbí ṣé ẹ sábọ̀dù búlì wọn? Mò ń bèrè pé ṣé ẹ sábọ̀dù búlì wọn? Ẹ̀yin tẹ́ ẹ ń dáwó, ṣé ẹ mọ àtúbọ̀tán owó tẹ́ ẹ ń dáṣà? Ṣé ẹ mọ consequence ẹ̀? Ẹni téèyàn ò ṣẹ̀, téèyàn ò rò, tó wá ń tọ́jà ẹ tó ń parọ́ mọ́ ẹ nítorí pé ó fẹ́ gba donation. Ẹ bá mi bi wọ́n, ẹ bi wọ́n pé pẹ̀lú òkìkí tí Yorùbá fún wọn. Ẹ bá bèèrè lọ́wọ́ Iyabo Ojo pé Iyabo, gbogbo owó tó o gbà lọ́wọ́ àwọn olóṣèlú àtọwọ́ tó o gbà as ransom, ẹ bá mi bi pé kí ni Iyabo Ojo fowó ṣe. Ẹ bá mi bèèrè lọ́wọ́ ẹni yìí sìn, ẹ bá mi bèèrè wípé ogun wo ló kọlù àwọn. Tó bá jẹ́ pé bọ́n ṣe bímọ, Lizzy náà bí, ṣe bí Lizzy ṣe bímọ ń jẹta ni àbí 2020 ọkọ tí Lizzy Anjorin dẹ̀ fẹ́ òun ṣe ẹni tó rẹ̀ tí lé sí Banana Island, Ìkòròdú area, Ìkòròdú. Lizzy ti lọ mọ́kọ. Gbogbo yín kúkú mọ position ẹni tí mo fẹ́ pé yáàyá wà bí ká lọ yáàyá sẹ́là wa méjèèjì. Ẹ bá mi bi wọ́n, ẹ bá mi bi ẹbí tẹ́ ọ pé ẹ ọ̀pọ̀ àwọn náà sọ pé Lizzy ń parọ́. Èmi ò sọ fún yín pé ẹ máa ṣẹ̀sìn. Ọjọ́ wo la ṣì gégùn fún wọn pé kọ́dún yìí tó tán ẹ máa ṣẹ̀sìn. Ọdún ìjọ́ wo la ṣì sọ pé àdàbí Fọláfádúrì tó bá jẹ́ pé òtítọ́ ló sọ, àmọ́ tó bá jẹ́ pé irọ́ ló pa Fọláfádúrì àti wọ́ àti Rónkẹ́ Oṣòdì Òkè, tó bá jẹ́ pé irọ́ lẹ pa mọ́ mi, ẹ máa ṣẹ̀sìn fún mi. Ẹ bá mi bi wọ́n, ẹ bi wọ́n pé let me tell you something, as a celebrity you have opportunity to meet a lot of people. You have opportunity to meet a lot of people. And when you are meeting people, is either you become a beggar or you become a business person. Reason why I'm playing this video is kò tí ì pé 2 weeks tí Rónkẹ́ àti Lọ́láfádúrì tí wọ́n dẹ̀ yí ọ̀rọ̀ mi, wọ́n dẹ̀ yí lójú ayé nítorí pé Rónkẹ́ fẹ́ release film. Gbogbo yín rí wọn. Ọ̀rọ̀ tí mo sọ ni wípé èmi ni mo rí introduce Rónkẹ́ sí Lọ́láfádúrì. Lọ́láfádúrì lóhun ò lò. Àbí bẹ́ẹ̀ kọ́, mo wá sọ fún Lọ́láfádúrì wípé owó ti tèmi, owó iṣẹ́ mi, fowó kókó fi ra tíkẹ́ẹ̀tì. Audio tí Rónkẹ́ post sí page ẹ̀, Lọ́láfádúrì wá sọ wípé Lizzy ní kò ń pín owó òun sí méjì. Ẹ̀yin èèyàn, níbo ni mo ti dárúkọ kọ́ pín owó sí méjì? Ẹ wo point tèmi mú sílẹ̀, ẹ wo point tí Lọ́lá àti Oṣòdì Òkè mú sílẹ̀, torí pọ́n fẹ́ ṣe kíni, wọ́n fẹ́ ta fíìmù. Lọ́lá wá sọ wípé kò gbé kinní kan rí, kò gbé Àdìsá rí, kò gbé kinní kan rí. Àmọ́ Rónkẹ́ Oṣòdì Òkè ó wà active lọ́dọ̀ Dorcas nígbà tí Dorcas ṣèpèdè fún àwọn ọmọ ẹ̀ láìṣọ́ ọmọ náà. Àmàríran Yorùbá kankan kó kọ̀ndẹ́mù Rónkẹ́ Oṣòdì Rónkẹ́. Ibo rí pé wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ okay, bọ̀ nítorí pé gbogbo wọn ti jọ wà ẹgbẹ́ oní donation, ẹgbẹ́ oní báárà ni wọ́n. Ẹ bá mi bí máa play video yẹn, ẹ bá mi bí Rónkẹ́ wípé Rónkẹ́, because
àṣà àbá wọn ní film industry àbá àbá fi Ronke ní film industry ṣé bàbá ní film industry àbí àbá ní film industry àwọn Ronke ta dẹ̀ bá ní film industry a padà rí nǹkan tó fi san wá because Ronke wá ń padà sọ wípé Lizzy ò ṣe mí o kò sọ̀rọ̀ mi lílẹ̀ ìdá because àìmọye ìgbà tí Gistlover tó ti ta sí mi pé wetin happen between you and Ronke mo ní nothing happen mo ní àìkúkú like her. ṣé ń gbọ́ mi o Gistlover ti ta sí mi dáadáa pé wetin dey happen between you and Ronke mo ní nothing àkúkú like her nothing happen. Nígbà tí Gistlover ń búlì Lọlá Fádúrì tí Lọlá Fádúrì rí oore tí mo ṣe fún òun ẹ̀rí àdúrà tí Lọlá Fádúrì ṣe fún mi àmọ́ torí pé Iyabo Ojo fẹ́ gba donation ẹ̀rí pé lẹ́yìn kéèsì wọn yẹn ni dọ̀kásì bẹ̀rẹ̀ sí ní fi orúkọ Iyabo Ojo gba donation ta fi cast wọn bí tí Iyabo fi ní anybody máa tí ìforúkọ ń gba donation for now ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe ẹ jẹ́ kí n play ẹ̀ fún ẹ wò. bọ̀dọ̀ náà tó máa sọ pé àbáyá tó fi ń. ẹ fún wa lówó máa gbà ẹ fún mi máa gbà gbogbo ẹ lọ́wọ́ polókùn mo struggle ní mi ẹ fún mi kó tó wá dà nípa. ta ni ò struggle nínú èmi àti yín ẹ̀yin èèyàn ta ni ò struggle tá a bá ń sọ̀rọ̀ struggle ṣé Iyabo Ojo àtàwọn eléyìí struggle tó Lizzy no let's be sincere let's be straightforward àánú Mohbad ṣe rí mo imagine iye àwọn èèyàn tó tí mọ̀ tó búlé ọmọ yẹn tó journey of no return gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ ń wò mí ta ló struggle tó Lizzy Anjorin nínú Iyabo Ojo àti àwọn ẹgbẹ́ oníbàárà yìí ẹ fún mi léèyàn kan fún mi lórúkọ èèyàn kan pé Lizzy irọ́ àfẹ́ gbọ́ eléyìí struggle jù ẹ fún mi léèyàn kan tó struggle tó Lizzy Anjorin nínú gbogbo àwọn people ṣe mọ̀ pé it's been very long time tí Iyabo Ojo ti máa ń kúrò mọ́ olé aláìṣe nítorí àti gba donation ẹ̀yin abiyamọ comment yín wà important comment yín wà very important ẹ jọ̀ọ́ àti Ronke o àti Iyabo Ojo o àti dọ̀kásì o àtẹ́sábọ̀dù o àtòbò kírun o àti gbogbo àwọn tó team up lé Lizzy Anjorin lórí ẹ fún mi léèyàn kan nínú wọn tó wọ́zù tó Lizzy Anjorin gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí ta ni ò struggle nínú wọn bá yọjú sí ọmọ yìí bá yọjú sọmọ yìí ta ni ò struggle nínú yín so nítorí pé ẹnìkan ti ń struggle àwa máa parọ́ mọ́ èyí tó ń ṣiṣẹ́ nítorí ká lè gbàbára ẹ jẹ́ ká gbọ́ tán ẹ jẹ́ ká gbọ́ tán. tó fún ní lówó láyé ẹ̀bá bọ̀dọ̀ náà tó máa sọ pé àbáyá tó fún ní. ẹ fún wa lówó máa gbà ẹ fún mi máa gbà gbogbo ẹ lọ́wọ́ polókùn mo struggle ní mi ẹ fún mi kó tó wá dà nípa fún ti náà gbà wọ́n ní mo wá gbà kí náà wá ní mo wá gbà ẹ̀ náà wá ní mo wá gbà donation ẹ fún mi wá gbà donation. On the taxation now. Ilé donation náà lẹ wà December tí we donate for a living. Donation we donate for a living. Ẹ má worry. Iṣẹ́ mi ọ̀tá wọlé wà ibi ká ti donate for a living lẹ́wà ẹ má worry. Ẹ tó bá fẹ́ support wọn ẹ support wọn ẹ jẹ́ gba donation yẹn donation na water. tó wọ́n kí fún mi yìí tó máa tó ká kó máa lọ wọ̀ yìí sí wa ta mi owó tó rẹ̀ ká fún òfin yàn lówó yẹn rí padà wọ́n bọ̀ ìbọn mọ́ òfin yàn ní owó tó tó bá yẹn rí so lókọ̀ọ̀kan mi host Ojú Abẹ́ àná ọ̀dà Ojú Abẹ́ family ẹjẹ́ ń fún yín ní 1-2 bọ̀yẹ́ máa gbà ń December nígbà owó mi. ṣẹgbọ́n wọ́n fẹ́ fún wọn ní 1-2 àmọ́ December lówó máa tó gba 1-2 yẹn December lọ́hùn ló máa tó gba 1-2 yẹn àmọ́ Lizzy Anjorin tó ń ra ọ̀kadà tó ń ra Uber tó ń ra deep freezer fún àwọn èèyàn pẹ̀lú ogún ààrẹ láìsí donation ẹ wo bí Iyabo Ojo instigate àwọn tí ò mọ̀ bẹ̀rẹ̀ against Lizzy Anjorin donation and water December wọ́n dẹ̀ tó pa àwọn òfúnyàn nírú owó yẹn rí wọ́n tó wá mọ́ọ̀tì wo la wà nínú oṣù kélòó la wà
oṣù kelo la wà yìí wọ́n ní this 5 months time kọ́ nìyẹn so 5 months time ni wọ́n ṣe fẹ́ dá 1.2 million yẹn ẹ má gbàgbé pé iṣẹ́ 1.2 million yẹn náà ni wípé ohun àti Lọlá Fádúrì jáde wọ́n wá parọ́ mọ́ Lizzy ó tún gbé sórí péjì ara ẹ̀ gbogbo oore tí Lizzy Anjorin ṣe fún wọn wọ́n sọ ẹ́ di ibi lójú gbogbo àgbáyé lọ́jọ́ tí mo sọ wípé àdàbí tó bá jẹ́ pé irọ́ ni mo pa mo ní àmọ́ tó bá jẹ́ wípé òtítọ́ ni mo sọ mo ní kọ́dún yìí tó parí pé Rónkẹ́ àti Lọlá máa ṣe sí àgbáyé ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí ò bá sí wípé àwọn pípù yìí fẹ́ máa fipá gba owó lọ́wọ́ àwọn tí ò sùn tí owó tó ń ṣiṣẹ́ níbo ni mo ti mọ̀ wọ́n rí níbo ni mo ti pàdé wọn kí ló fa entitlement spirit láàrin èmi àtàwọn pípù yìí I am just showing you this kẹ́ ẹ wo bí Iyabo Ojo àtàwọn group of oníbàárà ẹ̀ bó ṣe ti ń pa ọ̀pọ̀lọpọ̀ lẹ́kún bó ṣe ti bayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ bí gbogbo wọn ṣe máa ń team up bayé àwọn èèyàn jẹ́ ṣé gbọ́ wọn ló di December gbogbo ẹ̀yin youth tẹ́ ń wò mí kó tó lọ bẹ̀rẹ̀ sí ní bayé èèyàn jẹ́ let this serve as a lesson ìwọ tó bá kọ̀ tó bá sin Ọlọ́run òrìṣà tí ò tó Ọlọ́run ló máa padà sí pẹ̀lú ìtìjú when you meet good people be good to them because you don't know who will help you tomorrow never use good people as a